pàtàkì yóò mọ̀ lọ sọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò Ìdẹ. Orí ọpẹ́ wa yóò mọ̀ tún lọ sọ́dọ̀ olórí àwọn DSS, yóò mọ̀ lọ sọ́dọ̀ Chief of Army Staff, yóò sì mọ̀ lọ sọ́dọ̀ àwọn ọ̀gá wa dìísù. Gbogbo wọn pátá láwọn máa dúpẹ́ ọpẹ́ àkàtàn èèyàn tí ò dúpẹ́ mẹ́fà ó gbégi dínà ìgbèje. Yorùbá ní yiniyini kẹ́ni lè ṣe mí. Ọpẹ́ wa yóò ní ṣaláìmọ́ lọ sọ́dọ̀ Chief wa olóyè Àdìsá Májàsọ́lá Ìbú Owó bàbá Dámilọ́lá bàbá Michael bàbá Yọ̀mídé. Ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo, kànjẹ̀kànjẹ̀ takuntakun gbẹ̀gbẹ̀ràn gbáǹkọ́gbì gbágídárì àràmàǹdìyàn tí gbogbo ẹgbẹ́ ìyókù náà ga ò àtúwọ̀nká níbi wọ́n gbé dáná rọ́dí kan lùkan ọ̀kú wọn lóorun ọ̀dọ́mọgẹ̀rẹ̀ wọ́dù ọlọ́tẹ̀. Àdìsá adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun, gbogbo wa là ń kọ̀tàn. Ìtàn wo ni wọ́n kọ lónìí? Orí a rí àwọn fọ́nrán kan láṣà àjẹta àbí lánàá tí bàbá wa bá ń gbọ́ pa Àríkúyẹrí of our time tí wọ́n ń ṣe wórówóró. Orí àwa sì wà lágbọ́nu ibi táwa ti ń ṣiṣẹ́ tiwa báwọn ọmọ yìí ó ṣe kúrò níbi tí wọ́n wà. Ìtàn lóníkálùkù ń kọ. Ìtàn wo ni wọ́n kọ lónìí? Àwọn kan ló kọ̀tàn lánàá, àwọn kan kọ tòní. Àrí tí wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ wá gbádá, òótọ́ ni bẹ́ẹ̀ ni kí wọ́n wá gbádá. Wọ́n fira wọn wé àwọn tó jẹ lánàá. Àrí Ọ̀nà Kakanfò tó jẹ lánàá. Káṣímọ̀wò Abíọ́lá olóṣèlú ni, dandan ni wọ́n wá gbádá. Bẹ́ẹ̀ sì ni bàbá wa l'Ógbómọ̀ṣọ́, Orí Akíntọ́lá olóṣèlú ni wọ́n. Olóṣèlú ó yàtọ̀ sí jagunjagun. Ẹ̀yin náà ti dolóṣèlú nítorí ẹni Májàsọ́lá olóṣèlú ní bá a ṣe. Tẹ́ ẹ̀ bá gbàgbé ẹjẹ́ yín níran. Kí ni ohun tó dẹ̀yìn àti Jonathan pọ̀ tẹ́ ẹ fi gbaṣẹ́ àgbáyé? Collected the contract of 9 billion. What I know is that President Goodluck Jonathan gave us a contract to protect pipeline. And in that pipeline contract, the analysis is that Nigeria is losing 1.3 trillion every year. And when you see how much they will pay off for a year, for the whole year, in 6 zones, in 6 lanes, we have 3 in Southwest, we have 3 in South-South. I have only 1 out of the 3 in Southwest. Dr. Fred Fashion have 1. One guy in Ondo State have 1. The 3 is in the South-South. The entire money they will spend, NNPC will spend for us to protect the pipeline for a year is not up to 4 billion naira. The entire content. Orí bẹ́yàn bá sọ̀rọ̀ kó rántí ẹni mọ̀ ọ́ gbọ́. Wọ́n ní ẹja yan ọfà káyan òǹtàfà káyan ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko. Àwọn tó di ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko làwọn Májàsọ́lá tá a wọnú igbó yìí lọ. Àwa la sọ fáyé pé bí báyìí ni wọ́n wà. Nígbà tá a sọ fún wọn pé bí báyìí ló wà ló jẹ́ kí wọ́n láǹfààní kí wọ́n pagbára pọ̀ láti pàmọ̀pọ̀ láti pèrò pọ̀ pé ẹja wọnú ibẹ̀ lọ. Àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tí ò ṣe fi léde àmọ́ tó bá yá padà wá yàn níbẹ̀. Wọ́n ń pè ọ́ dèdèrìn, oníṣùgọ́mù ló ń jẹ́, àti sùn ẹ̀gbẹ̀ àti dèdèrìn ọmọ ìyá àgọ̀ kan náà ni gbogbo wọn. Ọ̀bọ̀lájídò ni bàbá tó bí wọn lọ́mọ. Jàǹbá kà fún jàǹbára elételèté yé. Ètè tẹ́ ń dá ojọ yẹra yín. Wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Chibok girls. Àmọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtàwọn kànjẹ̀kànjẹ̀ ńlẹ̀ Yorùbá ní kò ní dàbí ọ̀rọ̀ Chibok. Àwa dúpẹ́ lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa pàǹyà sinimá. Adúpẹ́ pé sinimá wa ó jáde ire. Adúpẹ́ pé sinimá wa ó dohun àgbéléwò. Òkúta akọ́wọ̀lú ó dohun àgbéyẹ̀wò. Sanyande bàbá àwọn aṣọ. Orí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá àtorí ire local government abárawa dúpẹ́. Nípínlẹ̀ Yorùbá abárawa dúpẹ́. Gbogbo wa l'Ógbómọ̀ṣọ́ abárawa dúpẹ́. Iṣẹ́ tí gbogbo wa ṣe òun là ń rí yìí. Orí oníkálùkù ń kọ̀tàn. Aráwọn tó kọ̀tàn tí wọ́n ṣètánú. Aráwọn tó kọ̀tàn tí wọ́n wí wórówóró. Aráwọn tí wọ́n kọ̀tàn
bẹ́ẹ̀mi bá fẹ́ jagun mi ò ní lo dróònù ló já mọ́ ibi tí wọ́n wà táwọn ẹ̀ṣọ́ aláàbò fi lọ bẹ̀ tá a fi jọ pa párakọ̀ tá a pàmò pọ̀ ó rí bẹ́yìn ọ̀bá rówó rà á àwa tá a rówó rà á òun làwa ń lò ló fi jẹ́ pé iṣẹ́ tá a fòógùn ṣe ó padà dáná fún wa yá adúkẹ̀kẹ́ òkun á mọ̀ kí gbogbo wa pátá porongodo adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìdìgbàrà lẹ̀kẹ̀ tí ò jẹ́ kẹ́wò ó bọ́ a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá porongodo orí a ó padà wá yẹn níbẹ̀ àmọ́ mò ń fẹlẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ adúpẹ́ a sì kẹ́yìn ẹlẹ́gàn náà bínúbínú ẹ kọ̀ntínú ẹ máa bínú ẹran pẹ̀gànpẹ̀gàn ẹ múra ẹ máa pẹ̀gàn náà lọ jàǹbá tà fún jàǹbára elételèté yé ètè tẹ́ ń dá ẹ̀yin náà lẹ́ padà foríko àkànbí mo wé yìí náà fún gbogbo àwọn onílàáká ìtójọ́jọ̀gbọ́n yóò ti yé wọn ó dàbọ̀ sà ó dàbọ̀ mà ó dàbọ̀ yẹn ó dàbọ̀ yẹn ó lè sùn dáadáa wá lò ó gbogbo egungun ẹ wá lò ó mọ bó tiẹ̀ ṣe ń ṣe gbogbo sísítẹ́ẹ̀mù bọ́dí ẹ kò ṣiṣẹ́ dáadáa ò wà òkè òun ní gbé fún má gọra ẹ ṣé bí bó ṣe wà yìí mi ò lè ka iye iṣẹ́ tó ń ṣe ní díjà tẹ́ ń wò yìí ìjọba gan fòǹtẹ̀lù kò sí kọ́ńtì tí kò ń wọ̀ látara wípé àwọn gan mọ̀ pé yes iléeṣẹ́ tó ṣe díjà yìí ọ̀gá ni wọ́n tó gbangba sùn lọ́yẹ gbogbo nìṣe ni gbogbo nìṣe gbogbo iṣẹ́ ló ń ṣe ní correct mo fẹ́ funfun gbòòsà láàrin bí ìjọ mélòó ẹ̀wọ̀n pé mi ò dárúkọ ọ̀sẹ̀ má gọra ẹ̀ òun ni mix it together ó fẹ́ funfun ọṣẹ nìkan ni mo fẹ́ máa lò mo dẹ̀ fẹ́ ṣe kí ni ọ̀tọ̀ ni whitening ọ̀tọ̀ ni lightening ọ̀tọ̀ọ̀tọ̀ ni white ni kéèyàn pupa kó funfun gidi lightening ni kò kọra light kó mọ́ láwọ̀ bẹ́ẹ̀ mi ṣe rọra mọ́ yìí ṣọwárí ìwọ tó wá fẹ́ white wo má gọra ẹ̀ òun ni ẹ lọ google ẹ̀ tẹ́ bá ń gbọ́ hot cake tó mú yes tó ṣiṣẹ́ bí idán òun rèé ó ṣiṣẹ́ bí idán orí ẹ̀ wà bẹ́ẹ̀ another one ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ọjà ní ọbẹ̀ ní iṣẹ́ ni confam làwọn eléyìí àwọn face cream 2-in-1 gbogbo ẹ̀ ló wà ń bí body cream 2-in-1 body cream lóríṣiríṣi ó wà ń bí ó ṣàprápra soap tó máa bá yín ṣe kíni tó máa bá yín boost skin yín yẹn tí skin yín á máa mú yes ẹ má wo pé torí lè di kí òkú pa kẹ má wo pé ẹni tí òkú pa ṣòwò la fẹ́ràn nǹkan tó máa jẹ́ kéèyàn pupa lára ẹ̀ gbogbo wa ò lè funfun tán o gbogbo wa ò lè ṣe kí ni mo pè gbogbo wa ò lè funfun tán 10 day whitening soap lélẹ̀ 10 days whitening soap òun ni ó mú yes 2-in-1 face cream òun ni àwọn correct cream gbogbo ẹ̀ ló wà bí èyí tẹ́ bá ti fẹ́ ẹ gbà mí láago tó bá wá jẹ́ pé àwọn nǹkan àdúrà 1 minute ẹ jẹ́ adénú lọ yes mo ti gbé wa dénú bíbá a lot of people máa ń pè mí pé Lady K ẹ ń polówó ọṣẹ àánú ọṣẹ ìbùkún àríwọ̀n òun ni tẹ́ bá ń gbọ́ àwọn spiritual products ajẹ́bí idán arọ́bí àgbélépọ̀tà back to sender ẹ̀yọ́nú àwọn àgbà ṣẹ́rí ní ilé ayé o gbọ́dọ̀ máa lò nǹkan ìyọ́nú káyé yìí lè máa yọ́nú sí ẹ onídàá ti máa lo àwọn nǹkan arọ́bí kíbi lè fò ẹ́ dá so many ways ni Sátánì máa ń gbà láti fi gbé ogun ti ẹ̀dá ká bára wa sọ tó ń jò tọrọ ṣẹ́rí ogun mi arápálá wọnú ayé èèyàn kò ní wúgẹ̀ débi tẹ́ máa fura sí wípé ogun ni ṣùgbọ́n báyìí táì tó bá máa fi di wípé ẹ fura sí báyìí á ti ṣiṣẹ́ yẹn díẹ̀díẹ̀ á ti ẹ́ńtà èèyàn tán òun ló máa fà á tẹ́ máa gbọ́ tẹ́lómi máa ní mo ti ṣáájò wọ́n ti bá mi dẹrù ẹgbẹ́ wọ́n ti bá mi ṣèràpadà wọ́n ti wẹ̀wẹ̀ ṣẹ́gun wọn ò rí kókó ọjọ́ kọ̀ọ̀kan ní kinní yẹn débẹ̀ yẹn lẹ̀ fura ẹlòmíì máa mọ ọjọ́ tó gún wọnú ayé òun ṣùgbọ́n kò kákún débi tó máa ṣiṣẹ́ tọ́lú ṣẹ́yìn nílé ayé yìí bíbélì confam ó tó jọ́ mẹ́ta tí mo dẹ̀ ti polówó bá ìgbẹ́ ìbí akíngbé ṣé akínjòkó kí n tún bá wa sọ̀rọ̀ díẹ̀
nílé ayé Bíbélì confirm wípé búburú ni gbogbo ọjọ́ ká máa fàdúrà ra ìgbà padà. Kò ẹ̀ṣẹ̀ dìgbà tẹ́ bá lọ lé babaláwo, kò ẹ̀ṣẹ̀ dìgbà tí n bá jókòó tí mo kó sí sùtánà tí mo bẹ̀rẹ̀ sí ní wọnú mi sí tí mò ń fi èdè fọ̀ kẹ́ tó mọ̀ wípé Ọlọ́run wà ní ìhà ti tèmi. I don't do that. I don't do that. Ṣùgbọ́n ẹlòmíì tí ò bá tí rí wòlíì ní online tó máa fèdè fọ̀ tó máa sọ oríṣiríṣi, wọn ò ní bílíìfù wípé iṣẹ́ ìyanu kankan lè ti ara ẹ̀ jáde. Meanwhile, odò téèyàn bá dẹ̀ fojú di, ó máa ń gbé èèyàn lọ. Ẹ má jókòó tẹ́tẹ́rẹ́tẹ́. O lè lówó láàárọ̀ lọ́sàn-án lálẹ́, láàárọ̀ lọ́sàn-án ìrọ̀lẹ́ kó wá di lálẹ́ kí gbogbo ẹ̀ wá dà bó bá ṣe máa dà kọ́nà má jẹ́ kí àpadà sí burúkú kó dé bá wa. Àbí kò bẹ̀rẹ̀ sí ní máa nọ́ọ̀sì àwọn ogun kan lábẹ́lẹ̀ bóyá lára ọmọ ni o, bóyá lára titi ẹni o, bóyá kíní kan ni o. By the time tí wọ́n máa fi detect pé spiritual something ni, a ti ṣiṣẹ́ jìnnà, awádìí kò máa náwó. That is why tó fi ní prevention is better than cure. Ó better ká máa prevent ara wa. Ká máa prevent ara wa, ká máa dáàbò bora wálẹ̀. Ọlẹ́bọ kéékèèké ló ń gba láìkúlà. Ẹ máa wé ọṣẹ arọ́bí. That is why tẹ́ bá pè mí sí, mo ní ọṣẹ arọ́bí gbogbo nìṣe. Gbogbo nìṣe ó wà. Tẹ́ bá fẹ́ ọṣẹ ẹ̀yọ́nú nìkan ó wà. Bẹ́ bá fẹ́ ọṣẹ ajé ó wà. Bẹ́ bá fẹ́ ọṣẹ ìbùkún ó wà. Tẹ́ bá fẹ́ ọṣẹ quick money kí ṣá máa rówó ntèmi ó wà ń bíbá. Bákan náà kẹ̀dẹ̀ nìyí, tẹ́ bá fẹ́ ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà ó wà. Bó tẹ́ bá fẹ́ gbogbo nìṣe combined one, bó ṣe wà yìí ẹ lálàkàlà ẹ máa lo ọṣẹ alalẹ́ ni wíwẹ̀. Ẹ̀yin tí bá tó ayé yín bá ti wá ṣe kíni tó ti wọ bùbá àti ṣòkòtò àbó tí wọ́n aṣọ alárànbarà tó da tó ti fàyè sínú ayé yín, ẹ fi wẹ̀ láàárọ̀ àtàlẹ́ fún 7 days no stopping. Ṣùgbọ́n tí ò bá ti dà bẹ́ẹ̀, alalẹ́ lẹ máa lò. Alalẹ́ yẹn gan kò tún wá ṣe gbogbo ìgbà. Tẹ́ bá ti kọ́kọ́ lò ó lálalẹ́ fún ìjọ́ mẹ́ta, ẹ wá stop ẹ sọ́ díẹ̀ méjì lọ́sẹ̀. It's for protection. Protection nígbà tẹ́yin gan bá tẹ̀ tí ń lò lẹ máa mọ̀ bóyá kẹ́ yà sọ́dọ̀ Lady K àbí kẹ́ tún tètè palẹ̀ mọ́ bàtà yín. Ẹ ti máa bẹ̀rẹ̀ sí ní rí sign. Ẹ má jókòó tẹ́tẹ́rẹ́tẹ́. Ṣé rí ilé ayé ogun ni o. Ogun ni o. Tó bá dé jẹ́ ìtẹ́ máa lò fún wègún èpè tí wọ́n notice wípé èpè ṣáá ni. Èpè lọ́ṣà máa ń gbé ẹṣẹ́ irú bí Lady K ṣàṣe máa ń ṣépè fún Àgbàlá Gabriel yẹn tó wá fẹ́ wẹ èpè yẹn dànù. Bó tilẹ̀ yẹ pé àwọn èpè kan wà tó bá jẹ́ pé ìwà tó ń wù ìwà èpè ni, kò sí bó ṣe lè wègún wẹ èpè yẹn ò lè kúrò lórí ẹ̀ látara pé kí ni ìwà èpè ló fi gbogbo ayé ẹ̀ wù. Ẹni bá máa wẹ ègún àti èpè dànù, ọwọ́ ẹ gbọ́dọ̀ mọ́. Ó gbọ́dọ̀ jẹ́ oníṣínú mímọ́, ọlọ́kàn mímọ́, oníṣẹ́ rere. Kò wá sí ni tó bá ti wá ń ṣẹ́ ìpè yẹn fún ẹ, wàá kàn máa yí dànù ni. Wàá máa fi ṣe bí ewúrẹ́ bá bojú ẹ̀yàn fi èpè fi lé pè. Ọṣẹ wègún wẹ èpè ni o. Wègún wẹ èpè lélẹ̀ wà fún ọ. Ìwọ tó fẹ́ wẹ ègún àbí wọ́n ti ń fún ẹ ní mẹ́sàgì pé ègún ilé ìyá ni o, ègún ilé bàbá ni o, bó ṣe máa ń ṣe wọ́n nìyẹn. Ọṣẹ wègún wẹ èpè lélẹ̀ tó confirm. Bákan náà tí ẹ bá tún wá fẹ́ ọṣẹ àlákàlà nìkan, àlákàlà ẹ̀yin tẹ́ tó yẹ pé aláburúkú ni ṣáá gbogbo ọjọ́ yín kẹ́ máa ti dìgbò bá ibi tẹ́lómi lálàburúkú dé kò fẹ́ sùn. Ṣẹ́rí ẹlòmíì wọn kì í àtàkì ẹ̀ lójú ayé, ojú oorun ni. Tó bá ti lè lálàá báyìí nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí. Tó bá ti lè lálàá báyìí nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí. Ẹni yẹn ò ní agbára nínú tó fi lè ṣẹ́ ogun ojú àlá. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá lálàá pé wọ́n gbé owó fóun, wọ́n máa gbówó yẹn fún lójú ayé o. Ṣùgbọ́n ogun yóò wá ní jẹ́ kó lálàá gidi débi tó máa rí ire. Àfi kó ṣàmà láwọn aláburúkú bí kò máa do lójú oorun, bí kò máa jẹun lójú oorun, bí kò ṣàmà rí rìn nínú àkìtàn, bí kò máa rí fàsẹ́yìn àwọn aláburúkú. Bó bá wá ṣe láláburúkú yẹn báyìí, á wá máa ṣẹlẹ̀ sí lójú ayé, á máa ṣẹlẹ̀ sí lójú ayé. Ẹ má gọra yín o. Ẹ dira o. Ọṣẹ lásán ni kò lọ yín lẹ́nìtìn ẹ fi wẹ̀ àlákàlà bá dohun ìgbàgbé. Tó bá dẹ̀ jẹ́ combined one náà lẹ fẹ́ lò fún wà lábẹ́,
gbogbo nìṣe àwẹ̀ ìgúndànù àwẹ̀ àlákàlà dànù gbogbo nìṣe àwẹ̀ ọwọ́ kọ́wọ́ dànù ẹ̀bi àwọn àgbà ìyọnu òun ní combine wọn lélẹ̀ tó confam ẹ wẹ̀ fúnra yín ẹ máa wẹ̀ fọmọ yín. Mo rántí ìgbà yẹn náà tí mo wà ní kékeré ìyá ṣẹlẹ̀ abiyamọ nìyá mi o Jésù Kristi etí òkun kò sílé o kò sí nǹkan kan o etí òkun la máa lọ sùn sí 7 days a máa wà ń bẹ̀ nínú òjò nínú òòrùn a máa wà ń bẹ̀ bó bá ṣe ń gbàdúrà báyìí bẹ́ẹ̀ ni ọmọ yín mi lè kọ́nà má sùn bóyá mo gbà ìkọ́nà àtẹ̀yìn jẹjẹjẹjẹjẹ ọlọ́lọ́kọ̀ ní skin máa ṣe é rí tẹ́yìn olúwẹ̀ bá dàgbà ìyá ṣẹlẹ̀ má tó sí mi bọ́dì ni bí ìyá ṣẹlẹ̀ lọ ṣòwò àjọ lọ nà bí ìyá ṣẹlẹ̀ gbàwẹ̀ ẹ̀jọ̀ gbà ni wàá gbọ́ kọjú alẹ́ kó lè dání òbí mélòó ló ṣe bẹ́ẹ̀ fọmọ especially àwọn tó wà ní diaspora àwọn ọmọ láláṣẹ ọmọ ń lọ ṣọ́ọ̀ṣì ìyá máa lọ ṣọ́ọ̀ṣì ọmọ máa no mom see you later bye ọmọ lọ ṣọ́ọ̀ṣì lọ́mọ tó yẹ kóun náà wà nínú ìpàgọ́ àdúrà kí àwọn áńgẹ́lì tó gbé àṣẹ ìsúre àdúrà wá kí wọ́n fi àṣẹ yẹn sọmọ náà lórí ọmọ wà nílé o ó wà lórí fóònù pẹ̀lú àwọn ẹbí àwọn ọ̀rẹ́ ní ilé àbí kó ti mú gbogbo lọ tó bá wá yá irú ọmọ bẹ́ẹ̀ inú kó má tètè rọ́kọ inú kó má tètè ríṣẹ́ á ṣàpadà wá ní nǹkan kan tó máa face tó máa nurse àfi tí ẹ bá ètè kó bàtà tó ṣẹ̀ṣẹ̀ wọn fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sáré lé lórí ṣùgbọ́n gbogbo nǹkan bẹ́ẹ̀ kí wọ́n bá ti ń protect àwọn ọmọ láti kékeré ogun máa wà o ẹ má jà tọra wa ò torí tó ti bí tirẹ̀ la wálé ayé ṣùgbọ́n kò ní agbára bíbélì gò sọ pà ní rògùn o ó ní ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé fún yín a máa rí ṣùgbọ́n kò ní ṣe kí ni kò ní lágbára lórí wa a máa rí báyìí àwọn dàbí ìgbà téèyàn rìn nínú iná báyìí iná yẹn ò ní jóyàn ẹ̀gún ò ní fàyàn láṣọ ya but pé àmọ́ gbàdúrà ọmọ mi gbàdúrà òun wẹ ọṣẹ ń wẹ kíní kan kò lè rógun ó máa rí kò ní manifest nínú ayé ẹ̀ ni àwọn tó ń gbọ́wọ́ yẹn gbọ́kàn rí pé gbogbo ìgbìyànjú àwọn lórí ọmọdé kàbó ló ń já sí àwọn ò succeed ìyẹn tẹ bá ti ṣe kíni tẹ bá ti kóra fọmọ àdúrà gbogbo wa gbà kò sẹ́ni tí ò ní titi ẹ̀ o kò sẹ́ni tí ò ní o wòlíì tẹ̀ ń sá lọ bá àwọn gan lọ níṣòro jù because ogun tó ṣẹ́ fún lágbẹ́já tó ṣẹ́ fún tàmẹ̀dò ó máa padà wá àwọn tó ń gbé ogun yẹn dìde wọ́n padà wá fèsì ẹni yẹn náà wọ́n á wá wọn léèmọ̀ ṣùgbọ́n tí wòlíì bá ti dúró lórí àpáta Kristi ilẹ̀ mìíràn yanrin ní adi ẹjẹ́ kọ́ máa bọ̀ wá wọ́n bá pè millions á kàn máa ṣe kí á máa fi wọ́n bóyín ni á bá di bí lady kéèṣe máa ń bóyá kàn máa fi wọ́n rẹ̀rìn ni àwọn ló máa tún bínú kó áńgára àwọn ló máa lọ pé eléyìí kò ṣeé fọwọ́ kan ẹja wa bá ti wà lọ so bó ṣe rí nìyẹn ẹja tọ́jú ara wa àdúrà gbogbo wa gbà ẹ̀yin lady ké ẹ fi iṣẹ́ yìí hàn wá òun rèé o iṣẹ́ wà ń bí àgbà tí ó bá lóminú kò ní pariwo kọ iṣẹ́ dìgbà tí bá wà ranjú tí bá ṣe program ni màá ranjú ni màá ranmú but when it comes to this mo mọ ohun tí mo gbé dání fàájì ni màá fi polówó ẹ̀ kò gba ariwo ojú òní ti wà lórúkọ Jésù àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù a ò ní rí ìdààmú lórí ọmọ lórí ọkọ lórí aya a ní rí wàhálà ìbànújẹ́ kò ní wọlé tọ̀ wá gbogbo ibi tí bàtà wa ti ń ta gbogbo wa lẹ́sẹ̀ àtẹ̀mí àyọ̀ká náà tí mo sọ̀rọ̀ gbogbo ibi tí bàtà bá ti ń ta wá lẹ́sẹ̀ ọlọ́run ẹ̀mí àwọn wòlíì kìnnìún ẹ̀yà Júdà bá wa bòórò tura sí àjọrà àánú gbà Jésù Olúwa wa àmín ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi subscribe sí YouTube channel mi tó bá dẹ̀ jẹ́ pé African food ni kíní ìtì gùn jù mí ìbá tún gbé wa lọ síbẹ̀ náà tó bá jẹ́ African food ní gbogbo ẹ̀ ló wà ní Lady K African store àwọn ìgbín tó dá wà àwọn ẹ̀fọ́ ewúro efinrin dry one gbogbo ẹ̀ ló wà níbí edé ó wà edé lílọ̀ is available rice of father irú tó fine irú mi ti fẹ́ tán yín tẹ́ bá ní ìdíwọ́ ẹ̀ tètè order irú o irú ti fẹ́ tán o ó ti fẹ́ tán o kẹ́ má ní mi sọ fún yín Lady K ẹ sì polówó ẹ̀ níjọ́ wo náà kí ló dé ẹgbàá wo ló wá tán ó ti fẹ́ tán o ó ti fẹ́ tán o mo máa ń bọ́ ti fẹ́ gé mi lọ́rùn báyìí fún èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ kò dẹ̀ sí tí mo fẹ́ ṣe sí mi ìdẹ́ nílọ́ra wọ́n ta gba àwọn kan yẹn Canada ń báyìí ní oasis but mi nílọ́ra anything bíi èlùbọ́ mi lè ra ní Canada because èmi á wá polówó fún yín wípé èlùbọ́ mi dá ganan mi sí ibi tí mo ti rà ṣé mo mọ̀ bóyá bẹ́ẹ̀ mi ṣe ń ṣe ti tèmi wá láti Nàìjíríà ni wọ́n ṣe ṣe no so mi níra èlùbọ́ lọ́wọ́ àwọn alára tó tà ní ìlú Canada màá dúró dìgbà tí tọ̀dọ̀ mi bá dé látorí omi ó ti wà lórí omi
ìgbà yẹn lẹ máa rí èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ rà but èlùbọ́ iṣu ṣì wà available báyìí sìn ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀yin tẹ́ dá bá dẹ̀ wà nílùú Amẹ́ríkà ẹ má gbàgbé ẹni tí tẹ́ bá ti wà ní Lady K African store ìbàjẹ́ body cream ìbàjẹ́ aṣọ ìbàjẹ́ àwọn fìlà ní sanwó shipping anything ìbàjẹ́ African food ní sanwó shipping tí yín ni kẹ́ ti zẹ́ lówó sí mi àti àdírẹ́sì kẹ́yìn dẹ̀ ti gbọ́jà yín ẹ ṣé gan mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tí ń bá ṣẹ̀ ẹ foríjì mi ò ṣẹ́rẹ́nu mi yìí ẹnu iná ní kọ́ lọ ń ṣàánú Ìbàdàn ní kọ́bọ̀dù aṣọ kọ́bọ̀dù ọ̀rọ̀ lání kò sì síbi tí kọ́bọ̀dù ọ̀hún wà dùn ìyá yín lọ so ẹ̀yin tí ń bá ti ṣẹ̀ ẹ foríjì mi ẹ yọ́nú sí mi ewé oríjì ni mo já ẹ mọ́ bínú bóyá ẹ̀yin ti kọ́mẹ́ǹtì tẹ́ ti bú mi ń bì kan ẹ mọ̀ pé kì í ṣe gbogbo yín ni màá mọ̀ ẹ má bínú but next time kẹ́ tó kọ́mẹ́ǹtì kẹ́ tó bú mi ẹ̀yin náà èrò sọ́tún èrò sósì mo fẹ́ kẹ́ mọ̀ wípé mi ò ń dédé jà mi ò ń dédé búyàn mi ò ń dédé attack èèyàn tí bá attack èèyàn ẹni yẹn ti ṣe bó ni bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan ire o.